ti gbẹnu tán o ẹ̀yin èèyàn pásítọ̀ Agbala Gabriel ti jáde sọ̀rọ̀ o lórí ọ̀rọ̀ prophet Olu ALo tí ń jà ìràn káàkiri. Ẹ rí i pé láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí ni onírúurú àwọn èèyàn náà ti bẹ̀rẹ̀ sí ní fà wọ́n lẹ́sẹ̀ ni wọ́n ń fà wọ́n lórí wípé ibo nìyàwó wọn wà. Ẹ rí i pé wọ́n ń drag prophet yẹn tààràtàrà ni ò tí ì ṣeré ara bí ti ń wò mọ́. Àmọ́ ó jẹ́ ohun tó yanilẹ́nu pé prophet àbí pásítọ̀ Agbala Gabriel náà ti wá jáde sọ̀rọ̀. Kí ni pásítọ̀ Agbala Gabriel sọ? ń bẹ lórí péèjì wọn wọ́n ní pé àpéyàn dáadáa ni prophet Olu ALo o pé torí ìgbà táwọn kọ́kọ́ ṣe kòńgẹ́ wọn wípé wọ́n kàn tajú kán rẹ́ àwọn ni àwọn bá lọ sọ́dọ̀ wọn náà bá ní pásítọ̀ ẹni wọ́n bá kí àwọn dáadáa wọ́n ní wọ́n bá gba account number wọ́n ní 2 million naira náà sáré tẹ̀ sáwọn lójú ẹsẹ̀ táwọn dúpẹ́ táwọn sì fẹ̀mí ìmoore hàn. Wọ́n ní nígbà tí ó fi di oṣù kejì ńkọ́ pé prophet Olu ALo tún pe àwọn ní tún kí àwọn dáadáa wọ́n tún wá tẹ 500,000 naira ni wọ́n tún tẹ̀ sáwọn o táwọn tún dúpẹ́ wọ́n ní fún ìdí èyí ńkọ́ wípé prophet Olu ALo pé èèyàn dáadáa ni wọ́n pé èèyàn Ọlọ́run sì ni wọ́n pẹ̀lú nítorí ìbáṣepọ̀ ráńpẹ́ tó ti sáré wà láàrin àwọn yẹn pẹ̀lú àwọn àǹfààní táwọn ti jẹ lára wọn wípé dájúdájú èèyàn gidi ni wọ́n pé nǹkan ohunkóhun tó wù káwọn èèyàn lè máa sọ ń pa wọn pé àwọn ọ̀ràn anybody ń tà wọ́n pé àmọ́ ní ti tà wọ́n o pé èèyàn dáadáa ni prophet Olu ALo kò jẹ́ bó ṣe jẹ́ o mọ́ni sáré mu wá fún ẹ̀yin èèyàn tèmi ni kẹtùn wá fetí gbé bó ti ṣe ń lọ gangan lórí ọ̀rọ̀ yìí nírì jù báyìí lọ lórí ètò àmọ́ wá fún yín ní sáà yìí àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹ lé gbéra ńlẹ̀ àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.